ọba tí ọba fẹ́ gbọ́ ìtàn ìyálàyà orí ìtàn bàbá rẹ̀ kó tó agbọ́jọ́ mọ́wọ́. kẹ́ni tó bá sọ wípé kémi Àkàndá ọmọ lo èdè kan fẹ́ nìkan wọ́n wọ̀n lé pè. ẹ̀yin náà ẹ wo nǹkan Ọọ̀ni àtàláàfin Ọọ̀ni lélẹ́yìí ni wọ́n ṣe báyìí. Sele yìí náà bu Yi-Ko ọmọ káàrọ̀ òjíire bí Aláàfin ni wọ́n ṣe báyìí irrespective bí tí òkè nkùnrin lójú tàbí lọ́kàn ẹni ẹnikẹ́ni tó dánrú èyí wò kó fẹ́ràn rẹ̀ hàn gẹ́gẹ́ bí alálùbáríkà ọmọ àtàwọn tó ṣe tọ̀ọ̀ni àtàwọn tó Aláàfin ni wọ́n sọ dọmọdé yìí àtàwọn tó ṣe tọ̀ọ̀ni àtàwọn tó ṣe tàláàfin wọn ò yàtọ̀ sọ́mọ tó bú ìyá tàbí bàbá ẹ̀ lẹ́yìn kò sí alágbàpọ́n kan tó bá rí nǹkan kọ Sele yìí wọ́n ní ọba Òwu Adéńdọ́gbọ́n wo fóònù Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Ghandi. ìbéèrè mi rèé ń bo gangan lọ́yọ́ ti sẹ̀ bàbá parọ́ mbẹ̀hún àìpé àgbàlagbà ń parọ́ ṣùgbọ́n bàbá parọ́ tí mo dì sí lè sọ pé bàbá parọ́. ìwéré kì í jà lóòjọ́ ẹnikẹ́ni tí yóò dàgbà kò ní gbọ̀pá àgbà sọnù. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. ọmọdé tó bẹ̀rẹ̀ tó ń wo fùrù àgbàlagbà kó ń gbàgbé pé àwọn kan ń wo tiẹ̀ náà o ọ̀rọ̀ yìí ni Awíkòkó gbọ́ tó bí Awíkòkó nínú nípa bí àwọn kan ṣe kóra wọn jọpọ̀ tí wọ́n ya àwòrán Ọọ̀ni ní ìyàkuyà tí wọ́n sì ya àwòrán Aláàfin tọ̀yọ́ ní ìyàkuyà bẹ́ẹ̀ bá wo fọ́nrán tí mo fi síwájú nínú fídíò tí mo fi hàn wáyé ó náà ni àwọn kan kóra wọn jọpọ̀ tí wọ́n ya àwòrán Ọọ̀ni gẹ́gẹ́ bíi ti Ọọ̀ni tí wọ́n sì ya àwòrán Aláàfin gẹ́gẹ́ bíi ti Inaki ó náà ni ó ti bí Awíkòkó nínú tó bọ́ sórí àgbàgbé láti sọ bí inú rẹ̀ kò ṣe dùn tó bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀rọ̀ ó ṣe ìjà Aláàfin àti ti Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ọ̀rọ̀ yìí wáyé nípa àwọn awuyewuye kan èyí tó ti ń bọ̀ láti ìgbà pípẹ́ wá ẹ ò bá wá gbàgbé ohun tí ó wá rú ọ̀rọ̀ yìí tó fi rú gágá òun náà ni nígbà tí ọba Adéyẹmí tí wọ́n sọ ọ̀rọ̀ fún àwọn ọmọ Aláàfin nígbà náà òun náà ni Awíkòkó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n sáà wọ́n fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá bí àwọn kinní ọ̀hún ṣe jẹ́ wọ́n sì fi hàn wá lẹ́sẹẹsẹ nínú fọ́nrán yìí tọ̀ ọba jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́ tíjọ́ lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ò tí tọ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni o ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ bá wa tẹ subscribe button síbẹ̀ ẹ jọ̀wọ́ ni o à ń bẹ̀ yín ni o ẹ wá má gbàgbé láti tẹ aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹjá ṣíà ètò ọ̀hún ẹjá rí táwọn èèyàn ṣe nípa tọ̀rọ̀ ta Aláàfin àti Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ọmọ tó bá sọ lẹ́nu ó ṣàkóyàkọ́ ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ sáwọn aṣíwájú wa o ṣùgbọ́n ṣáà ẹjá ṣíà ètò ọ̀hún káríbi tí àwọn èèyàn bọ́rọ̀ ọ̀hún dé ẹjá tẹ̀yẹ síwájú. àwọn ọmọ kan wá bẹ lórí ìtàkùn ayélujára àwọn eléyìí ọmọ ìrọ̀lẹ́ ayé ni wọn ò kọ́ kílẹ̀ oṣù láyé là èdè nípa wa tá ń sọ̀rọ̀ yìí wọ́n nígbàgbọ́ pé ibú là ń bú kò sí nínú wa tó fọ̀n pọ̀ rí ọba kankan bíi tí wò kó rí kínú bó ti wò kínú bí wa tó a sì ní bá a ṣe ń sẹ́nu po lórí ọ̀rọ̀ kan. now àwòrán tí mo wo tá a wo dákun bá ń fa àwòrán yẹn síbẹ̀ padà àwòrán tá a jọ wò yìí ẹ̀yin náà ẹ wo nǹkan Ọọ̀ni àtàláàfin Ọọ̀ni lélẹ́yìí ni wọ́n ṣe báyìí Sele yìí náà bu Yi-Ko ọmọ káàrọ̀ òjíire bí Aláàfin ni wọ́n ṣe báyìí irrespective bí tí òkè nkùnrin lójú tàbí lọ́kàn ẹni ẹnikẹ́ni tó dánrú èyí wò kó fẹ́ràn rẹ̀ hàn gẹ́gẹ́ bí alálùbáríkà ọmọ àtàwọn tó ṣe tọ̀ọ̀ni àtàwọn tó Aláàfin ni wọ́n sọ dọmọdé yìí àtàwọn tó ṣe tọ̀ọ̀ni àtàwọn tó ṣe tàláàfin wọn ò yàtọ̀ sọ́mọ tó bú ìyá tàbí bàbá ẹ̀ lẹ́yìn kò sí alágbàpọ́n kan tó bá rí nǹkan kọ Sele yìí wọ́n ní ọba Òwu Adéńdọ́gbọ́n wo fóònù Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Ghandi. now gbogbo àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ bá gbàgbé lórí ọ̀rọ̀ Ọọ̀ni àti Aláàfin bí eré bí àwàdà lọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ kó tó di nǹkan tó di gàkì bíi kí ara bí taṣọ ọ̀ka mọ́ àwọn bàbá wa sì ní bí gànà bá ń là lẹ́yìn atẹ́gùn fẹ́rẹ́ fi àmọ́ yọ wọlé àkùkọ wa ló fogbe tó dùn fún kọ̀lọ̀kọ̀lọ̀ àìnítẹríba àìgbà fúnra ẹni èmi òjò ìwọ òjò mi la fi bára wa pòsíṣàn tá a bára wa yìí ló ní ìwọ̀ntún ìwọ̀nsì ìwọ̀ntún ìwọ̀nsì ó túmọ̀ sí pé ìwọ̀n ọ̀tún ni ìwọ̀n òsì that is a balance nǹkan lórí scale 50 ló wà níbí 50 ló wà níbí eléyìí tí ń bẹ níbí òjú ti bí lọ gbogbo nǹkan ló gbọ́dọ̀ moderate gbogbo nǹkan ló ní sísọ gbogbo orin ló ní kíkọ gbogbo òlù ló ní lílù gbogbo ojó ló ní jíjó but unfortunately òye ilé ayé òye àwọn ọmọ wa nísìn òye tó yé wọn òye bẹ́ntìnì wọn mọ̀ wípé ẹni tó tara alẹ́ ẹ̀ lọ́pọ̀ kò ní rírà mọ́ bọ́ bá dọ̀ wọ́n gógó ẹ̀já wo dáadáa ohun tí àwa ń ṣe ni
ìtàn tó wọ́ là mú ogún. Now lórí péèjì tí mo ti rí kinní ọmọ kan bẹ tí wọ́n pè ní Adédayọ̀ Victor, gúrùpù kan bẹ tí wọ́n pè ní Ọmọ Ọ̀yọ́ group àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn wọ̀nyí ni wọ́n máa ń kọ̀kọ́ kúkọ post tí ò nídìí. Àwọn Ọ̀yọ́ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ yíya Ọọ̀ni, títẹrí Ọọ̀ni bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níwájú Aláàfin káwọn èèyàn míì náà tó máa dá wọn lóhùn. Àwọn tí ń dá wọn lóhùn wọ́n yìí sọmọ Ilé-Ifẹ̀ ṣùgbọ́n ọmọlúàbí ọmọ káàrọ̀ òjìrè tòótọ́ tí wọ́n nígbàgbọ́ wípé Ilé-Ifẹ̀ ní orírun àwọn, Ilé-Ifẹ̀ ní àmú àwọn, àkójọpọ̀ wọn ní ń dọmọ Ọ̀yọ́ lóhùn. Ta ni ó wá dá kíní ìdúró? Ta ni ó dá wọn lẹ́kun? Bí ó ṣe wà fọ́pọ̀lọpọ̀ ọjọ́ lélẹ́yìí, bí ọ̀bá lóṣù bí ọ̀bá lọ́dún ná. Àwọn tí wọ́n ń parọ́ pẹ̀lú ìtàn ńlá ń gbìyànjú láti jẹ́ kí wọ́n rí ìhà míì tí ìtàn kọ. Àti pàápàá pé ẹni tí bá tó ní bí mo ṣe ń jáde o, ẹni tó jẹ bàá mi lówó mọ̀ ń wá lọ o, ó ṣeé ṣe kó pàdé ẹni tí ìyá rẹ̀ jẹ lówó. Ó túmọ̀ sí pé ilé ayé ọ̀bára mu àti pé tó kọjú sẹ́nìkan kọ̀yìn sẹ́lòmíì. Kò sẹ́ni tí ó sọ̀tàn palẹ̀ káàrọ̀ òjìrè tí ó fọwọ́ ẹ̀ gbáyà. Ìdí ni pé kò sẹ́nì kankan nu wá ń bẹ̀. Ẹ̀já wá wo ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n tó wà lórí pílátífọ̀mù ọ̀hún, ọkọ̀ nǹkan kan bẹ̀ kí lárákùnrin kan bẹ̀ mí ìfẹ́ ló àmì fàágùn lórí ètò yìí. Ó ní the individuals responsible for creating and circulating these images are acting in clear contradiction to the core principles of ọmọlúàbí, which is very very correct. Torí ẹni tó bá fi Aláàfin wé ìnàkí, ó túmọ̀ sí pé bàbá olúwa rẹ̀ nìnàkí. Ẹni tó bá fọ Ọọ̀ni wé Ọọ̀nì, ó túmọ̀ sí pé bàbá ńlá bàbá rẹ̀ lẹ́ranko. Àwọn ọba méjèèjì ò níjà kankan pẹ̀lú ra wọn, àpèrè àwọn méjèèjì ní ń jà, mo ti clear rẹ̀ sẹ́yìn. Ńgbà tí bàbá Ìjẹ̀bú olóyè Kẹ̀sìntìn tó sì máa méjèèjì wọ̀yẹ̀wò tó mú jáde padà, ní tí mo sọ́ngbà náà ni pé eré wọn lọ sínú ilé o. Torí pé ní tí wọ́n jọ bá wọn sọ́nù ilé, ibi tán ti sọ yẹn náà lọ mọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì ló ṣe rí. Torí pé bá bá ròótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ á sọ ẹ gbọ́ síwájú. Onítọ̀ ní within Yoruba ethical philosophy, respect for authority, elders and sacred institutions, especially kingship, is not optional, it is foundational. Ọmọọba ní ìjọba, ẹni tí wọ́n gbé láti ìdílé ọba ní ìjọba, àwọn abẹ́gúndé, àwọn amúsàn, àwọn wọn léegun, Ifáyẹmí, Ifábíyì, àwọn wọn nífá, àwọn Ọ̀pádọ̀tun ni wọ́n lò sáwoko. Gbogbo ẹ̀ ló wà nílànà àtìlànà. Àwọn ọmọ tán bí nílé olóyè Balógun làwọn ń jẹ́. Àwọn tán bí nílé olóyè Ọ̀tún làwọn ń jẹ́. Àwọn tán bí nílé Lúkòsì làwọn ń jẹ́ níran tiwọn. Ó túmọ̀ sí pé ipò ọba, ipò oyè nílẹ̀ Yorùbá àjẹbí ni, àjẹgún ni, àjẹwọ̀sí ni. But unfortunately, lóòótọ́ láyédáyé ọ̀làjú, òótọ́ nípa ayédáyé òyìnbó, bó ṣe wù wá là ń dojú egbò délẹ̀. Àti pàápàá kò sí ọ̀wọ̀ àtàpọ́nlé fún nǹkan kan lẹ̀ káàrọ̀ òjìrè bímọ. Bẹ́ẹ̀ bá wá gbàgbé, mo ti sọ láìmọye ìgbà wípé n tó kù wá kù tó ṣẹ́kù fún wa ńlẹ̀ káàrọ̀ òjìrè lónìí gẹ́gẹ́ bí àṣà tá à ń gbé lárugẹ, ipò ọba nìkan ni. Ipò ọba nìkan ni. Torí wọ́n ń ṣẹ̀sìn Islam o, wọ́n ń ṣe Christianity o. Nínú ìlú yẹn ọba sáà ń bẹ́ńbẹ́ tí wọ́n gbádélé lórí. Kí wọ́n tó gbádélé ọba lórí, ó lóró àti ìṣẹ̀ṣe tí wọ́n ó ṣe fún. Kì í ṣe inú church ni wọ́n ti ń lọ gbádélé lórí ọba tàbí tán ti ń wọ̀ pèbí nínú mọ́ṣáláṣí, kò tí ì ṣẹlẹ̀. Bí ọba wá ṣẹlẹ̀ lọ́la, ẹ jẹ́ ká jẹ́ kó dọ̀la. Tó bá ti wá ṣẹlẹ̀ lọ́la kì í sọba mọ́, ẹ jẹ́ á change title ẹ̀. Bóyá ká change ẹ̀ sí bíṣọ̀bù tàbí ká change ẹ̀ sí ìmáàmù tàbí ká sọ di sheik, kò ní jẹ́ ọba mọ́. Ọba nílànà tí wọ́n fi jẹ́. So to depict a Yoruba king in a dehumanizing or mocking form, regardless of intent, is a profound violation of Yoruba cultural values. Àwọn tí wọ́n bá ń ṣe, tí wọ́n nínú dídùn sí, tí wọ́n dẹ̀ fọkànbalẹ̀ lé lórí, tínú wọ́n sì ń dùn wípé àwọn ń ṣe nǹkan tó dáa, àbí gbẹ̀yìn Olódùmarè ẹ̀san ló kọ rẹ̀. Kò sí bí ó ṣe ní dé bá kálukú. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa ń jẹ́ ọmọ ọ̀sán. Ìgbì táwọn òbí wa bá fẹ́ sunrun wá ń gbà náà, alẹ́ ni wọ́n tó máa ń ṣe. Lóòótọ́ ńlá yìí ti dojú kejì tó lógè ní fọmọ rẹ̀ lọ́mú. Tó jẹ́ pé kò síbi tó bá ti bá yín lẹ̀ tẹ́ẹ̀lì ṣe tuntun mẹ́lẹ́tò láàrin ìta gbangba lórí àga. Ní gbàgede inú ilé ìjọsìn, wọ́n ń ṣe mọ́sálásí, ẹ̀yẹ já tanra wa, kò síbi tí wọ́n ti ń ṣe nílé ìwé. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn wọ̀nyí ló jẹ́ ká máa bímọ tí ò ní tìjú. Àwọn ọmọ tí wọn ò ríra wọn gẹ́gẹ́ bí ọmọlúàbí mọ́. Àwọn ọmọ tí wọ́n sunrun ẹ̀ lálẹ́
ńlá wa máa ń ní tìjú. Now tẹ bá wá worú àwọn ọmọ bẹ́ẹ̀ ẹ ti rí i pé ọmọ ọ̀sán ni wọ́n, ọmọ tí wọ́n bí lọ́sàn ni, ọmọ tán sunrun ẹ̀ lọ́sàn, ìtìjú kọ́bọ̀ ò sí lójú wọn, ìbẹ̀rù kọ́bọ̀ ò sì sí lọ́kàn wọn. Now this raises an important concern. If such imaginary can be produced by insiders, what boundaries remain when outsiders engage with Yoruba history and symbols? Alábàjọ táwọn ọmọ Yíbò fi ń sọ̀tàn ran Yorùbá táwọn fi sọ pé gbogbo ibi tẹ́ ń pè léjìgbò wọ́n ní èjì Ìgbò ilẹ̀ Ìgbò ni, gbogbo ibi tí gbògbògbò bá ti wà wọ́n làwọn ní tẹ́rí bí ẹ bá lè ayé ara yín dé. Now the danger is not merely insult but the gradual erosion of shared cultural ethics that once governed disagreement and historical memory. Kò sí bó ti wò ká bára wájà tó àbí ká sọ̀rọ̀ tó, àwọn nǹkan kan ń bẹ tó so wá papọ̀. Kò sí bẹ́ẹ̀ ṣe sọ̀tàn Ọ̀yọ́ tẹ́ yọ ti Ilé-Ifẹ̀ kúrò, torí kò sí bẹ́ẹ̀ ṣe sọ̀tàn Ọ̀yọ́ tẹ́ ní rántí Ọ̀rànmíyàn, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ ń pa Ọ̀rànmíyàn ti sọ̀rọ̀ ń pa Ilé-Ifẹ̀. Kò sí bí Ìbàdàn ṣe sọ̀rọ̀ tí wọn ò ní rántí Lágelú. Ọ̀pọ̀lọpọ̀ ìlú ló trace ara wọn padà sí Ilé-Ifẹ̀. So historically, even during periods of intense political rivalry or inter-kingdom conflict, Yoruba societies maintain strict symbolic respect for the institution of Ọba kingship. Bẹ́ẹ̀ ni a ní ọ̀wọ̀ àtàpọ́nlé fọ́ba. Kò sí bó ṣe dàgbà tó, bó bá pàdé kábíyèsí lónìí ó dọ̀bálẹ̀ gbalaja. Kò sí bó ṣe lówó tó ojú obìnrin tó bá pàdé ọba lónìí ó kúnlẹ̀ orúnkọ ẹsẹ̀ méjèèjì. Níbo la wá ń bọ̀rọ̀ lẹ̀ káàró òjìrè lọ. Criticism existed, but it followed cultural sanction forms proverbs and poetry or council deliberations not ridicule that strips the king of dignity. Eléyìí táwa ń ṣe à ń criticize, à ń mú ẹ̀rí wá, a dẹ̀ ń sọ lọ́kan òjọ̀kan ìtàn, ìyẹn wà positive. Now kò dẹ̀ tàbùkù ọba kankan, ọ̀dà o báyìí lọ́yọ̀ ṣe rìn o, bí wọ́n kọ́ tẹ̀dó síre o, lẹ́yìn wọn tẹ̀dó bí o, lẹ́yìn wọn lọ bí o, ìrìn àjò tán rìn lọ síbi lélẹ̀, ìtàn lélẹ́yìn. A lè criticize ọba, kí ló dé tí lágbájá ń ṣe báyìí, kí ló dé tí tàmẹ̀dùn òdìdé kí tí làkàṣègbè, kí ló dé tí dòòlà ń wo lámọrin bí ẹni pọ́lọ̀ nǹkan lọ́dà. Criticism ni wọ́n ń pè yẹn, eléyìí kì í ṣe ebú. Ó dìgbà tá a bá sọ pé ẹ̀rí wájú ẹ̀ pọ́n bá bí wájú kinní kan, ẹ̀rẹ́nu ẹ̀ bí kinní kan, ẹ̀rẹ́sẹ̀ rẹ̀ bí kinní kan, ẹ̀rí bó ṣe wò bó ṣe sojú bí kinní kan, ìgbà náà ló tó dé ebú. Tẹ́ bá wà wò dáadáa lórí ìtàkùn ayélujára, àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n wá látọ̀ Ọ̀yọ́ tàbí tí wọ́n rò pé àwọn ń gbèjà Ọ̀yọ́, àwọn ni mọ̀ ń sábà tètè ṣépè lórí social media, àwọn ni mọ̀ ń sábà tètè bébú lórí social media, torí wípé ìtàn òféfọ̀ wọn tọ́rọ̀ bá ti wá ń dùn wọ́n, ìpè àti èébú làwọn fi ṣe tiwọn. These races, okay, at this point it is necessary for the custodians of these two royal institutions to publicly address their people. Silence can be misinterpreted as consent. Ìdílé yìí túmọ̀ sí ni pé àwọn bàbá wa méjèèjì wọ́n gbọ́dọ̀ jáde síta gbangba pé tó gbogbo àwọn ọmọ tí wọ́n ń ṣe léyìí o, àwọn ò nínú dídùn sí, àwọn ò sì lọ́wọ́ sí, àwọn ò sì rán kankan nu wọn láti máa ṣe gbogbo nǹkan tán ṣe o, pé dídákẹ́ wọn ṣe lọ́dàbí ẹni pé ìtanràn wọn ni wọ́n ń ṣe. Clear guidance should be given to discourage the circulation of materials that deepen division, misrepresent history, or portray Yoruba identity as internal, hostile and unserious. Ultimately, this is not about defending any single kingdom over another. It is about preserving the collective dignity of the Yoruba people and resisting narratives, whether internal or external, that fracture our shared heritage. If care is not taken, èdè, àṣà, gbogbo àwọn nǹkan tá a lájogún bá yóò parun, kò ní nítumọ̀. Bẹ́ẹ̀ bá wo social media lẹ́nujọ́ mẹ́ta yìí, ẹ rí i pé wọ́n ti ń fìrò nínú Facebook. Àwọn tó ń ṣe, àwọn ẹlẹ́sìn mẹ́rin lélẹ́yìí tó ń tàbùkù bá ń tà pè ní ṣẹ̀ṣẹ̀ ilẹ̀ káàró òjíire, ń tà pè ní ṣẹ̀ṣẹ̀ ìnìkan làṣírí tìran Yorùbá ní. Ọ̀dà o, òrò gbòde ní yàgò báyìí o, kí ẹnikẹ́ni ọmọ ìyáde kálukú tilẹ̀kùn mọ́rímọ́lé. Ọwá rí ìlú o, ó fèkì o, at least wọ́n ti observe ẹ̀ náà, wọ́n ti respect ẹ̀ náà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló fún ìran káàró òjíire ní wéètì tẹ́lẹ̀, ló fún alágbára tẹ́lẹ̀, ló jẹ́ ká tóbi lójú àwọn ẹ̀yà tó kù. Ńgbà tá a bá ti wá báyé gbogbo ẹ̀jẹ̀ tán lórí social media, ojú wa ọjà, bójú ọ̀rọ̀, tágbàdo ògbó, ojú takọtabo ni ó ṣe.
ultimately, all right, it is about preserving the collective dignity of the Yoruba people and resisting narratives, whether internal or external, that fracture our shared heritage, a culture that mocks its own sacred symbols, weakens its ability to demand respect from the world. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, Ọ̀ọ̀ni ti Ile-Ife wà lórílẹ̀‐èdè Brazil. Tẹ́ bá wo bí wọ́n ṣe ń worship Ọ̀ọ̀ni, possibly mo lè ṣètò lórí ẹ̀, ǹdẹ́ máa mú fídíò ẹ̀ wá sójú wòran yín. Well, ẹ jẹ́ kí n sáré gbà ṣẹ́jú méjì nínú ìṣẹ́jú yín. Tí n bá padà dé pẹ̀lú ògo Ọlọ́run, á tẹ̀ síwájú. Àánú Olódùmarè ní fi ń sílẹ̀ o. Ẹ kú ọdún ẹ kú ìyèdún. Ọdún ọ̀yàbọ̀ fún gbogbo wa o. Bẹ́ẹ̀ ni bó tiẹ̀ jẹ́ pé lórí ọ̀rọ̀ generator mi tí mo ní mo fẹ́ rà. We are getting there. Generator tí mo ní mo fẹ́ rà is 3.6 million naira. Ìkan wà 4.8 million naira. Ìkan nínú àwọn dáàdì mi ló encourage mi lánàá. Because mo ti fẹ́ sọ ní sọ wípé I won't mention it anymore. Pé kí n fọlọ́n sílẹ̀ kó ṣe nǹkan tí ó ṣe. Ẹni yẹn wá jẹ́ kó yé mi pé ṣé mi mọ̀ pásìkò ọdún la wà. Àti bóríṣiríṣi nǹkan ló wà ní kápá kálukú láti ṣe. Àwọn ọmọ iléèwé ó wọlé gbogbo ẹ̀ ló wà nínú ara wọn. Pé kí n má wà discourage. Kí n sì máa mẹ́nu bà títí tó ṣòkínì yóò fi parí. Òun fi dá mi lójú wípé lágbára Ọlọ́run sòfà àti mo ti mẹ́ṣẹ̀ ṣiṣẹ́ ni lójú Ọlọ́run. Well, èmi náà nígbàgbọ́ lélẹ̀ tó túmọ̀ sí pé bó bá wà ní kápá yín tẹ́ fẹ́ support mi lórí ẹ̀, mo ní di generator tó máa gbé AC méjì 3.6 million naira lélẹ̀ tí mo fẹ́ rà. Ilé tó ń pọ̀wọ́lé ni wọ́n tà ní 4.8 million naira. Ẹ̀mọ̀ pàwọ̀ tí ìlówó kára generator 50 million 80 million nǹkan irọ́ ẹgbẹ́ jẹ́gẹ́dẹ́ làwá wà. So ó wà ní kápá yín, ó wà lọ́kàn yín, ẹ fẹ́ kún mi lọ́wọ́ lórí ẹ̀. Ọmọ wo n ló máa ṣerú ẹ̀ tínú ẹ̀ ó dẹ̀ dùn tọkàn rẹ̀ ó dẹ̀ balẹ̀. Irú ọmọ bẹ́ẹ̀ bá ń wí fún un pé bí ìgbà téèyàn sọ̀kò lórókò ni tọ́wọ́ abojú ẹ̀yìn. Olúwéré kì í jà lóòjọ́. Ẹnikẹ́ni tí yóò dàgbà kò ní gbọ̀pá àgbà sọnù. Ẹni tó fẹ́ ṣe nǹkan re kì í bínú oní nǹkan re. Awírun ni o, awígbá ni o, atakìtì forí gbálẹ̀, àtàláàfin àtọ̀ọ̀ni. Ipò gíga wọn wà. Àtàláàfin àtọ̀ọ̀ni. Ntí kádàrá ní kí wọ́n wá dà láyé wọ́n ń dà. Àtọ̀ọ̀ni àtàláàfin. Ibi àyànmọ́ tò wọ́n sí. Wọ́n ti débẹ̀. So, from my own side, àwọn nǹkan tẹ́mi ń ṣe kò wà malicious, fact and figure, and again ìsọ̀rọ̀ ní gbèsè ní tọ̀dọ̀ mi, ìsúnkún sí ní ìgbésẹ̀ gangan ní tí wọ́n bá sọ ni mò ń rí àtìlé lórí. Ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ni tí ń sọ̀rọ̀ ò bá sọ̀rọ̀ mọ́ kò sí tí mo fẹ́ rí àti sí. Báwọn tí ń bẹ lọ́yọ̀ọ́ ò bá sọ nǹkan kan mọ́, a jẹ́ pé àròní ti wálé nù ní kò ìsinmi ògùn lílọ. Kò sí bí wọ́n ṣe sọ táà ní fún ẹ lésì. Mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè bí o. Ọ̀rọ̀ tá a wí dákun bá gbé picture yẹn sí again. Ọ̀rọ̀ tá a wí àwòrán táwọn èèyàn wọ̀nyí ṣe ó kù púpọ̀ káàtó. Ẹ wo bọ́n ṣe sọ àwọn ọba aládé wa dà. Àgbà ọba méjì, olórí aládé gbogbo, Ọ̀ọ̀ni ti Ile-Ife, Jẹ̀gbẹ̀nẹ̀bí àti Àkún. Nǹkan pé ní Jẹ̀gbẹ̀nẹ̀bí àti Àkún náà rèé. Àkún ni bàbá wà sọ́rùn yìí, Jẹ̀gbẹ̀nẹ̀bí àti Àkún. Ẹ̀wù tí wọ́n sọ Aláàfin Ọ̀wọ́ Adédà ẹlẹ́wù ẹ̀tù. Aboko létí akínmọ̀rin, aboko létí abojú pa. Ẹ̀wù tí wọ́n sọ Aláàfin Ọ̀wọ́ Adédà. Sẹ́yìn ọmọ wọn yìí sì fẹ́ dàgbà. Ọ̀dà o, Ọlọ́run ó ṣe kálukú dáadáa. Àkàndá ọ̀rọ̀ Awíkonko, Àjàó ọ̀rọ̀ Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀. Bá a wí tòní tọ̀la, kẹ́ni mọ́ ní òní torí ẹ̀kọ́ jáwọ́. Ìjọba ṣòfin kọ̀rànkà, kò sẹ́ni tí ó ṣòfin ìwà búburú, kò sẹ́ni tí ó ṣòfin àjẹ́. Ṣùgbọ́n ṣá o, kí ló fa gbogbo orúkèrúdò yìí? Bó tilẹ̀ jẹ́ ṣe pé àwọn wàhálà yìí ti wà láti ìgbà pípẹ́ wá, láti ọjọ́ gbọrọ ni, òun náà ni àwọn nǹkan wọ̀nyí ti ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n ṣá o, Awíkonko ṣe ètò ẹ̀kan nígbà kan nínú èyí tí mo fẹ́ mú wá sí ìrántí wa ká lè mọ bí kinní ọ̀hún ṣe jẹ́ gan, bí ọ̀rọ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀, àti pẹ̀lú pé ohun tí Aláàfin tọ̀yọ́ Ọba Adéyẹmí sọ nígbà náà fún àwọn ọmọ Ọ̀yọ́ àti tí àwọn ará Ilé-Ifẹ̀ gbọ́ nígbà náà tó jẹ́ ṣe pé ogun ọ̀hún di jíjà nígbà tí Ọba Hakeem Ọ̀wọ́ Adé gorí ìtẹ́. Àwọn ìpìlẹ̀ tí Ọba Adéyẹmí filẹ̀ pípẹ́ tó ń tẹ̀lé náà ló sì ń padà tẹ̀lé, òun náà ló sì di àwọn ìjà débi pé ìjà òun ò parí láàrin Ọba Ògúnwùsì àti Ọba Aláàfin tọ̀yọ́ tòní. Ẹ̀já gbọ́n tó ṣẹlẹ̀ gan, kí Ọba Adéyẹmí wí ńgbà náà, àti pẹ̀lú pé kí gangan la Awíkonko sọ lórí ọ̀rọ̀ náà. Ẹ̀já máa bẹ́tò ọ̀hún bọ̀. Bí wọ́n ti gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá, ẹ bá wa tẹ subscribe button síbẹ̀ o. Ẹ wá má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́, èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà nínú ètò.
níbi tá a roko sì sí ni ẹja fàbọ̀ sí ṣẹ́gbàgbé bálágbẹ̀dẹ bá ń lorin lójú kan àmì bẹ́ẹ̀ ni o Yorùbá sì lọ wọ́n bọ̀ wọ́n ní àpéjúwe lálágbẹ̀dẹ rọ àkàndọ̀rọ̀ Awíkonko èèyàn méjì ni ò ṣeé gbàgbé láéláé ẹni ó tẹ̀lúdó ẹni tó tú ìlú ẹni ó bàlú jẹ́ àtẹni tó tún lù ṣe ọmọ aráyé ò ní gbàgbé wọn láéláé ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ Ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n sọ ń gbàgede ní àyájọ́ ọdún Ọ̀rànmíyàn tí wọ́n máa ń ṣe lọ́yọ̀ọ́ òun náà là ń tú palẹ̀ lọ́wọ́ ǹjẹ́ ẹ já mọ̀ wípé ọ̀rọ̀ tá à ń tú palẹ̀ tó ti ní apá kẹta apá kẹrin tí ò sì tí ì dúró ọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré ni o ni bàbá sọ o ńlá ń gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tá à ń tú palẹ̀ tá a yọ spanner tí tá a wá ń tú lónìí ń ọ̀fẹ́ gbà pé kò yín wò sì fẹ́ dá yín lágara ẹ̀já wọnú fídíò sánsan lẹ́yìn ẹ̀ kí n kàn wá ṣe ìtúpalẹ̀ níwọ̀nba kí n mọ̀ dá yín lágara ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ìdí ni pé òye yé mi pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè mọ́ bá pàdé rí wípé bàbá wa Aláàfin sọ̀rọ̀ kan pé ọ̀rọ̀ tí bàbá wa Aláàfin dẹ̀ sọ ó lápẹẹrẹ o ó nítumọ̀ tó pọ̀ òmùgọ̀ èèyàn nìkan ni ó sọ pé kò nítumọ̀ òye yé mi pé 98 to 99% àwọn tí ń gbọ́ wa ọlọ́gbọ́n olóye onímọ̀ ìjìnlẹ̀ ni wọ́n ẹ wá já farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́ bí yóò ṣe máa gbọ́ kò bá kùn gbé ọ̀rọ̀ láti ẹnu mọ̀lẹ́bí ọkọ rẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan àkàndá ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ igun àlárí ẹ kú kalẹ̀. ní ọdún 2005 Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí ó pe èmi Àwùjalẹ̀ Aláké Oyèbádé Lípẹ̀dé àtọ̀ ní Ọ̀fífẹ̀ pé gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè yìí tó ń jẹ́ Yorùbá àbùkù ló jẹ́ fóun kí àwa lọ́balọ́ba tá a jẹ́ ògbóǹtagì ká máa búra wa nínú ìwé ìròyìn òun ò fẹ́ bẹ́ẹ̀ ọ̀dà àwa sọ fún pé ewúrẹ́ ò lóun ò bágùtàn rẹ́ ìgbà àgùntàn níyàwó òbí dúdú ńkọ́ báwo ni Aláàfin ò sí máa bá Àwùjalẹ̀ jà lórí nínú pépà àbí káwùjalẹ̀ máa bú Aláàfin àbí káláàfin máa bá Aláké àbí Aláké máa bá Àwùjalẹ̀ jà eku tí ń dá yìí lẹ̀ ní jẹ́ dá ẹ̀yin ará Ọ̀yọ́ Ọlọ́run gbé ìṣẹ̀dálẹ̀ dáadáa lé yín lọ́wọ́ àwọn tẹ́ ẹ yàn síbẹ̀ láwọn Aláàfin tó ti kọjá lọ wọ́n ti ṣe ribiribi gudugudu méje yàyà mẹ́fà láti fi òpómúlérè ètò ìjọba lélẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá àwa tá a gbàgbọ́ wọn àwọn náà ṣàkìtìyàn láti jẹ́ pé àṣà wa èdè wa aṣọ wa ìṣẹ̀dálẹ̀ wa ó gbòòrò sí i àwọn èèyàn wá láti Island of Trinidad and Tobago wọ́n lọ́yọ̀ọ́ làwọn ìlú tí wọ́n ń lù ńgbà tó hàn lù ìlú dùdúrù mọ́ wọ́n gbé lù wọ́n wá bí ẹwà ń bí ńgbà táwọn ṣe Ṣàngó wọ́n lù fún wa wọ́n sì gbé ìlú náà fún wa ó wà láàfin àwọn wá láti Ecuador wọ́n wá láti Mexico wọ́n wá láti ilẹ̀ Portugal ṣé gbogbo wọn náà wà ní dèdèrè èèyàn ìyẹn sọ pé ibi ìran àwọn ti ṣẹ̀ ká má tiẹ̀ sọ pé Republic of Benin tí gbogbo lọ́balọ́ba ń wá bí torí náà èyí tí mo sọ yìí kése pé tí wọ́n bá fẹ́ dàmíyàn ẹni tó jẹ́ Ọọ̀ni gbogbo wọn ní ti fìwé wọn lẹ̀ ìdílé mẹ́rẹ̀ẹ̀rin wọn sọ pé ọ̀ràn níbo nìdílé tí ọ̀ràn yẹn wà nínú ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tí jẹ́ Ọọ̀ni òtún kankan mẹ́. wọ́n kọ́lẹ̀ fún ara wọn wọ́n ní ẹni tó sọjoyè jù tó pẹ́ lórí ipò Ọọ̀ni 70 ọdún ló lò wọ́n wá lé kúrò lórí oyè nígbà lé kúrò lórí oyè kò sẹ́ni tó fẹ́ jọ Ọọ̀ni mọ́ ìran kan dìde ló fẹ́ jọ Ọọ̀ni wọ́n fi jẹ́ nígbà tí ó ṣoṣù 3 àbóṣù 4 ó kú lọ́nà tí kò yéèyàn ìran kejì dìde bẹ́ẹ̀ náà ló ṣe kú ìran kẹta dìde bẹ́ẹ̀ náà ló ṣe títí ìran 6 tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ bá jọ Ọọ̀ni mọ́ nígbà àwọn ọ̀jẹ̀ mọ́ wọ́n wá lọ bẹ Ògbóòrú níbi tó wà pé kó dákun kó wálé o kó wá jẹ Ọọ̀ni ó ní rárá o ìkànnì ìpalẹ̀ máa ń pààyàn òun fún wa bẹ̀ mọ́ wọ́n bẹ̀ wọ́n wá ní tí wọ́n bá lè lọ bá ọmọ òun obìnrin
kó yọ̀ọ̀dà ó wá mọ́mọ́ rẹ̀ obìnrin tó bí síbòmí kì í ṣe bẹ̀ ló bí sí o wọ́n ní kó wá jẹ Ọọ̀ni ìran mẹ́fẹ̀ẹ̀fà wọn ò dákọ rẹ̀ ọmọ tí wọ́n wá mú tó wá jẹ Ọọ̀ni tọ́jọ́ mọ obìnrin ó wà nínú kan náà ìdílé tó ń jẹ Ọọ̀ni dèní Ìjẹ̀ṣà ló bí fún ni Ìjẹ̀bú ló bí fún ni ìlú wọn ọ̀sọ́ ṣùgbọ́n àwa Ọ̀yọ́ àmọ́ ìtí ò jẹ́ ká sọ̀rọ̀ apá àwọn olórí wa lé nígbà tó bá sanjọ́ ní ẹ̀mọ́ sọ̀rọ̀ mọ́ àwa dákẹ́ a sọ̀rọ̀ mọ́ a dákẹ́ èyí tí mo sọ yìí pàápàá Àwùjalẹ̀ ni ọba Èkó ni gbogbo wọn ni Akíolú ni wọ́n bínú pé ibà àti ní kábíyèsí mọ̀ dá wèrè lóhùn ajá ní igbó ṣùgbọ́n tá a bá sọ tẹ́ ẹ bá fẹ́ ọ̀ràn yàn tí yín bá jẹ Ọọ̀ni kẹrin wọn ti ẹ̀ mọ ìgbà tó jẹ́ ẹnìkan ní ọ̀yàn ó ní Ọọ̀ni kẹrin ẹnìkan ní ọ̀rẹ́ kẹfà bẹ́ẹ̀ bá rọ́mọ lọ léèwé tó bá dé tó ní kòwòlò wà tó ní kò kẹrin tí bàbá ẹbí tó ní kò kẹfà sẹ́ni kó ti ya dèdèrè. àfẹ́ mọ tẹ́ra wa lẹ̀ Yorùbá ó kálukú tó bá dọ̀rọ̀ Aláàfin kó sagbéjẹ́ mọ́wọ́ o ọba tí ọba fẹ́ gbọ́ ìtàn ìyálàyà orí ìtàn bàbá rẹ̀ kó sagbéjẹ́ mọ́wọ́. ẹnikẹ́ni tó bá sọ wípé kémi Àkàndá ọmọ lo èdè kan fẹ́ nìkan wọ́n lè pè ntọ́ bá mọ odidi ọba aládé odidi Aláàfin Ọ̀yọ́ for that matter tí wọ́n lè sọ ní gbangba àta pé káwọn ọmọ dáwèrè lóhùn ajá ní ń gbó tí wọ́n ń rìn fáàsì ọba Òkun Adésíjú Adé Olúbùṣe kejì rí ogun ẹ̀bìtì kí wọ́n pèrè tán fi lè sọ pé kán mọ̀ dáwèrè lóhùn ajá ní ń gbó níta gbangba bẹ́ẹ̀ láàrin gbogbo mùtúmùwà àkọ́kọ́ wọ́n ti kó iye àtàpọ́nlé àtọ̀wọ̀ kúrò lára Ifẹ̀ lójú gbogbo ọmọ Ọ̀yọ́ kò jù bá ń lọ wọ́n ti fi ẹran ìkórìíra sáàrin ọmọ Ọ̀yọ́ láti takò ọmọ Ifẹ̀ níbikíbi tán bá ti rí wọn ẹ̀sìn lẹ́yìn fẹ́ rẹ́pọ̀ ńlẹ̀ Yorùbá ńbo lẹ ti fẹ́ rí rẹ́pọ̀ ńlẹ̀ Yorùbá àwọn èèyàn kan wá ní ká mọ́ bá wọn fagùn ẹja fi wọ́n lẹ̀ bó o láti fi wọ́n lẹ̀ gbogbo ayé bá fi wọ́n lẹ̀ mi ò ní fi wọ́n lẹ̀ bí wọ́n bá débi tí mo ti fẹ́ sinmi mi ò ní sinmi ọ̀rọ̀ pọ̀ mélòó la ti sọ léè kí la ti ìwé o tẹ̀ fi ń bínú ẹjẹ́ mo sì sẹ̀ǹtẹ̀lé pápápá náà ni ní fagùn nílò àmì fagùn fún un wọ́n ní Ọbásanjọ́ pé mi Àwùjalẹ̀ Aláké ọba Oyèbádé Lípẹ́dé Àtọ̀ọ̀ní of Ifẹ̀ gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè tó jẹ́ Yorùbá wọ́n ní bá a ṣe ń búra wa nínú ìwé ìròyìn kọ̀ọ̀kan alẹ́ ká má búra wa nínú ìwé ìròyìn mọ́ àwa sọ wípé ewúrẹ́ ẹwọ òpó òun ọ̀bá àgùntàn rẹ̀ àgùntàn ló níyà òun òbí dúdú níbẹ̀ hàn ó túmọ̀ sí wípé Ọọ̀ni ló tún bú wọn sínú ìwé ìròyìn lélẹ̀ tí mo ti mẹ́nu kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe wáyé bí wọ́n ṣe pè wọ́n láti bá wọn parí ìjà tó yẹ jẹ́ pé kí bàbá wa Aláàfin ó tó dé Ìbàdàn padà náà níwé ìròyìn Evening Times ti jáde tó ti gbé nǹkan tó ṣẹlẹ̀ tó ti gbé jáde tó ti sọ̀rọ̀ nípa ẹ̀ tó wá jẹ́ wípé tọ́píìkì àbí táìtù àkọlé tí wọ́n fún ìwé ìròyìn ọ̀hún àbí tí wọ́n fún átíkù ọ̀hún lọ́ba nǹkan jẹ́ wípé Aláàfin rè bẹ Ọọ̀ni tó sì jẹ́ pé kò rí bẹ́ẹ̀. ẹ wá já wo bàbá wa ní eku tó dá yìí lẹ̀ ní jẹ́dá kò séku tó dá yìí lẹ̀ tí jẹ́dá ju Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí lọ àbí ẹnu mi àgò Ọọ̀ni ọba Òkun Adésíjú Adé Olúbùṣe kejì lọ. wọ́n wá ní ẹ̀yin ará Ọ̀yọ́ Ọlọ́run gbé àwọn ìṣẹ̀dálẹ̀ dáadáa lé yín lọ́wọ́ láti fi ètò ìjọba gidi lélẹ̀ nílẹ̀ Yorùbá láti jẹ́ kí àṣà wa èdè wa nǹkan kó di àmúlò. ní tí bàbá ń gbìyànjú àti sọ́ńbẹ̀ òun ni pé Ọlọ́run ti fi ìṣẹ̀dálẹ̀ rere lé yín lọ́wọ́ ni pé ìtàn táwọn ń sọ yìí ni kẹ́ ẹ mọ̀lé o. ó ní kẹ́ ẹ jẹ́ kó jẹ́ ìpìlẹ̀ gbogbo ìtàn tẹ́ ẹ lè ti gbọ́ tẹ́lẹ̀ ẹgbẹ́ sẹ́yìn ẹgbẹ́ sẹ́gbẹ́ kan eléyìí lẹ́mọ̀ tẹ̀lé báyìí àti pàápàá ẹ̀ ń bá jọba lẹ́yìn àwọn ibi táwọn bá ṣẹ́ dé ni kò ti tẹ̀síwájú. ó yá wọ́n ní kí ló dé tí Aláàfin òfin mọ́ bá Àwùjalẹ̀ jà kí ló dé tí Aláàfin òfin mọ́ bá Aláké jà kí ló dé tí Aláàfin òfin mọ́ bá Olúbàdàn jà Aláàfin ò lè bá wọn jà torí wípé Aláàfin ò ní nǹkan kan takò wọ́n bíi tọ̀ Ọọ̀ni tìlẹ̀-Ifẹ̀ kí l'Aláàfin ní takò Ọọ̀ni tìlẹ̀-Ifẹ̀ Ọọ̀ni tìlẹ̀-Ifẹ̀ ńlọ wà nípò lórí àlééfà ńgbà tí wọ́n lé bàbá Aláàfin kúrò lórí ipò lórí ọ̀rọ̀ òṣèlú nígbà náà tó yí jẹ́ pé lọ́kàn wọn
torí ẹni yìí ni wọ́n ṣe dójú ti bàbá mi ó ń bẹ nílọ́kàn bàbá wa Aláàfin. ẹlẹ́ẹ̀kejì ò ní wípé ìjà àgbà tí wọ́n ń jà Ọọ̀ni nìkan wọ́n ń bá jìjà àgbà. Aláké ò tí ì fìgbà kan sọ́rí wípé olórí aládé làwọn, Àwùjalẹ̀ ò tí ì fìgbà kan sọ́rí, Olúbàdàn ò tí ì fìgbà kan sọ́rí. Kálukú gbá domain wọn mú, wọ́n gbá kingdom wọn mú gírígírí. ṣùgbọ́n àtakò tó kọ́kọ́ wáyé ẹni tó kọ́kọ́ jìjà àgbà pẹ̀lú Ifẹ̀ bàbá wa Aláàfin tí ń sọ̀rọ̀ yìí ni. bàbá wọn tọ́jà Alówólódù, Adéyẹmí Alówólódù, wọn ò jìjà àgbà pẹ̀lú Ọọ̀ni rí. bàbá àti wọn tó jẹ́ bàbá wa Adéníran Adéyẹmí the second, wọn ò jìjà àgbà pẹ̀lú Ọọ̀ni rí, orí tiwọn ló ti bẹ̀rẹ̀. so ìdí nu tó fi jẹ́ wípé Aláké ò lè bá wọn jà, Aláké ò lè jìjà àgbà pẹ̀lú wọn, kò lè sí fàákàjà láàrin wọn. àti pàápàá bàbá wa tí ń sọ̀rọ̀ yìí tí wọ́n já Aláàfin, ààfin Aláké gan wọ́n gbé dàgbà. ńgbà tí bàbá wọn wà lórí ipò gan lọ́yọ̀ọ́, tí bàbá wọn jẹ́ Aláàfin Ọ̀yọ́ ni wọ́n ti sọ wọ́n sáàfin Aláké kí wọ́n lọ́ọ́ kọ́ sí ọba ń bẹ̀. wọ́n nígbàgbọ́ pé tán bá wà láàfin Ọ̀yọ́ wọ́n lè jẹ́ àkẹ́rà, kí n lo gbólóhùn yẹn. nǹkan kan wà táwọn olóyìnbó máa ń pè ní continuity. ọ̀pọ̀lọpọ̀ ìjọba ìpínlẹ̀ ni ò ní continuity bí ìjọba ìpínlẹ̀ Èkó. n tó ṣàǹfààní fún ìpínlẹ̀ Èkó ni pé ìjọba kan, ẹgbẹ́ òṣèlú kan náà ló ń ṣèjọba lórí wọn. ibi tẹ́nìkan bá dé wọ́n nígbàgbọ́ pé owó ìlú náà ni owó àwọn náà ni, ẹlòmíì ọmọlé, ẹlòmíì ọyanjú, ẹlòmíì ọparí ẹ̀. kò sí sí àjàmbákò, kò sí sí àṣepatì lórí ọ̀rọ̀ Èkó. n tí bàbá wa ń gbìyànjú àti filélẹ̀ lọ́yọ̀ọ́nu ó sì jẹ́ jáde lórí ọba tuntun bàbá wa Aláàfin Ọ̀wọ́ Adé. wọ́n wá ní àwọn èèyàn wá láti Trinidad and Tobago, wọ́n wá láti Ecuador, wọ́n wá láti Mexico, wọ́n wá láti Portugal. wọ́n wá ní ṣé gbogbo wọn náà ni dìndìnrín èèyàn. ní tí bàbá wa ń gbìyànjú àti sọ ní pé wá táwọn èèyàn yẹn wá ó túmọ̀ sí pé Ọ̀yọ́ ni ilẹ̀ Yorùbá àti pé Ọ̀yọ́ ni olórí aládé. ó dùn mí tí bàbá mi ò sí láyé mọ́. ìgbà láǹfààní àti sọ fún wọn wípé ẹni tí ò dóko bàbá ẹnìkan rí ní pé kò sóko ẹni tó tóko bàbá tó ń o. bẹ́ẹ̀ bá délé Ifẹ̀ ẹ mọ̀ wípé kì í ṣe bí tẹ́ dákọ̀ nìkan ni wọ́n ti ń wáfẹ́ o, ni wọ́n ti wá sọ́dọ̀ Ọọ̀ni tilé Ifẹ̀ káàkiri àgbáyé ni. ní tó bá fi mú wọn tí wọ́n fi fọ́ Ọọ̀ni láàyè láti sọ̀rọ̀ ní Congress lórílẹ̀‐èdè Amẹ́ríkà, ó túmọ̀ sí pé Ọọ̀ni is the most respected king in Nigeria. ìjà sọ bẹ́ẹ̀ yẹn tàbí láfíríkà gan. Ọọ̀ni nìkan ni wọ́n recognize l'Amẹ́ríkà. mo gbọ́ wípé ńgbà tí bàbá mi Alówólódù bí Ìyèrè tí wọ́n lọ sórílẹ̀‐èdè Amẹ́ríkà pẹ̀lú àwọn ìyàwó wọn, ǹjẹ́ bàbá mi láǹfààní àti wọ White House? kódà wọn lórí bíríìjì ni bàbá ti bọ́ba pẹ̀lú àwọn ìyàwó wọn náà ti lọ ń wo àwọn nǹkan, wo àwọn amusement, àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ látòrí bíríìjì ní bàbá ti ń wòran. so now bàbá wa ní ṣé gbogbo àwọn tí ń wá yẹn náà ni dèdèrìn kọ́ ni wọ́n. àwọn yẹn wá sílẹ̀ Yorùbá ni wọ́n wá sílẹ̀ kóòtù òjíire. wíwá sọ́dọ̀ yóò túmọ̀ sí, wíwá sọ́dọ̀ bàbá ò túmọ̀ sí pé wọ́n rí wọn gẹ́gẹ́ bí olórí aládé. àwọn tí ń wá sílé Ifẹ̀ jù bá ń lọ o. wọ́n wá ní tí wọ́n sọ wípé ibi tíran àwọn ti ṣẹ̀ ọ̀dà kámọ̀tì ẹ̀ wá sọ pé Republic of Benin. ní tí bàbá ń gbìyànjú àti sọ ni wípé àwọn tí wọ́n ń wá yẹn wọ́n trace origin wọn padà sí Ọ̀yọ́. wọ́n wá ní Ọ̀yọ́ ní ìran àwọn ti ṣẹ̀. ìbéèrè mi rèé, ńbo gangan lọ̀yọ́ ti ṣẹ̀? ìbéèrè tí n ti rẹ̀ ní dámi lónìí o. ká sọ pé àwọn tó wá láti Trinidad and Tobago, àwọn tó wá láti Cuba, àwọn tó wá láti Ecuador, àwọn tó wá láti Mexico, àwọn tó wá láti Portugal, tẹ́ẹ̀ta ló wo ẹrú síbẹ̀. tó wá jẹ́ pé ńgbà tí wọ́n fi òpin sí òwò ẹrú ní ṣíṣe, wọ́n wá rántí pé orílẹ̀-èdè Nàìjíríà làwọn ti wá, Ọ̀yọ́ ni àwọn ti wá. ìyẹn ò túmọ̀ sí pé ọmọ Ọ̀yọ́ ni wọ́n. àwọn ò ní rònú ni káná láròjinlẹ̀ bíi tọ̀dọ̀ mi. ìyìn nífẹsẹ̀ tẹ Ọ̀yọ́ mọ́ ńgbà mo mọ̀ pé bẹ̀lẹ̀ ti tà mí lẹ́rú. bó ní tòṣe wá ṣe pé mo sọ pé mo trace origin mi wá síbẹ̀ níbi tí wọ́n ti tà mí lẹ́rú, táwọn bẹ̀sùn bẹ̀gbà láti tà mí lẹ́rú. tá ń jẹ́ kọ́ ọmọ tiẹ̀ tà bí adìẹ, bí àwọn sin adìẹ, tá ń jẹ́ kọ́ ọmọ tiẹ̀ tà bí ọmọ ajá. ó yẹ kí wọ́n mọ̀ wípé kò sóore tí ìpá fẹ́ ṣe fẹ́ pọ̀n kó tó bímọ tán kó tó sọ nípa gbèmí. ẹjá wò ó, wọ́n wá ní gbogbo lọ́balọ́ba ń wá bí. ẹ bá ń sọ fún bàbá mi, Yorùbá Délé ọba ń wí fún bàbá mi Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta wípé ọ̀pọ̀lọpọ̀ ọba ní wálé Ifẹ̀. gbogbo ọba káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n wá sílé Ifẹ̀, kì í ṣe ilẹ̀ Nàìjíríà nìkan àbí kì í ṣe ní ilẹ̀ Ọ̀yọ́ nìkan. wọ́n ti wá láti Ghana, wọ́n ti wá láti Ghana káàkiri. so wọ́n ní wọ́n sọ ibi tí ìdílé Ọ̀rànyàn wà nínú ìdílé tí ń jẹ Ọ̀ọ̀ni. mo ti béèrè lẹ́yìn òre
wípé ẹ jẹ Aláàfin kẹtùn wá jẹ Ọọ̀ni ẹ wá ní ajá pé ọ̀kánjú ayé gbokùnú o látọ̀yọ́ kẹtùn máa fọ Ọọ̀ni ránṣẹ́ sí Ilé-Ifẹ̀ ẹ fẹ́ jẹ méjì pọ̀ lábà àlàdé nu kẹ ẹ jẹ sùtán kẹ ẹ tún mú mi Ọlọ́run dáyé fẹ́ nìkan ó dá o wọ́n wá ní ẹni tó pẹ́ jù lórí Ọọ̀ni 50 ọdún ló lò wọ́n wá fẹ́ lè kó lórí oyè àti sọ̀tẹ́ lẹ́yìn ká mọ̀ tó padà bẹ̀ mọ́ èyí ọba lòfò gbogbo dirin wọ́n sọ pé ìkan jẹ ó kú ìkejì jẹ ó kú ìkẹta jẹ ó kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tí mo fẹ́ wẹ́yà ń bẹ̀ níbi tí bàbá wa ti sọ wípé ìgbà tí wọ́n dọ́dọ̀ ọba lòfò gbogbo dirin ó wá ní kí wọ́n rè mú ọmọ òun obìnrin bàbá parọ́ ń bẹ̀ òun àìpé àgbàlagbà ń parọ́ ṣùgbọ́n bàbá parọ́ tí mo dìtì lè sọ pé bàbá parọ́ ìdí ni pé ọba lò fún aláyémọrẹ kì í sobìnrin o bàbá fẹ́ gbìyànjú láti pe aláyémọrẹ ní ọmọ àlè wọ́n wá ní ọmọ tí ọba lòfò gbogbo dirin bí sífẹ̀ tọ́jọ́ ọmọbìnrin ọ̀hún wọ́n ní wọn mẹ́rin tó bí fún o bóyá ìyẹn òun pé ọmọ tí ọba lòfọ́n bí obìnrin ni obìnrin ọ̀hún ló wá bí aláyémọrẹ pé aláyémọrẹ yẹn kì í ṣe nǹkan gbìyànjú ni pé kì í ṣe Ifẹ̀ ní bàbá ẹ̀ rò kó ti yé níbẹ̀ yẹn nǹkan gbìyànjú tí bàbá ń gbìyànjú láti sọ ni wípé ọba lòfò gbogbo dirin bímọ tó pọ̀ ṣùgbọ́n ọmọ tán fẹ́ fi jọba ìtọ́jà aláyémọrẹ yìí obìnrin ni ìyá rẹ̀ tiẹ̀ tó jọmọ ọba lòfò gbogbo dirin wọ́n wá ní Ìjẹ̀ṣà ló bí fún ni o wọn ò sọ Ẹ̀gbá ló bí fún ni o wọn ò sọ Èkìtì ló bí fún ni o wọn ò sọ Àkókó ló bí fún ni o wọn ò sọ àwa Ọ̀yọ́ sì mọ̀ wọn làwọn mọ̀ kí ló dé tí wọn ò sọ ntí a fi máa ń sọ nìyẹn wípé a kì í jùbà fògùn sínú rọrùn ká ní bàbá sọ ńgbà náà wípé àwọn Ọ̀yọ́ mọ̀ lọ́pọ̀lọpọ̀ gbẹjà máa sàsọtán ọ̀rọ̀ kó lè bá wà lákọọ́lẹ̀ ni gbogbo tí kálukú wa bá ń ṣe ìtàn sọ́npa rẹ̀ lọ́pọ̀ gbà àìjúbà fògùn sínú rọrùn àwọn bàbá wa káre lọ́hùn bọ́n bá fẹ́ kọ àwọn nǹkan èlò oògùn ìbílẹ̀ láyé ìgbà náà wọ́n pè wá jókòó àmọ́ bá wọn kọ́ wọ́n ti gbogbo tí wọ́n ń lò sí pátápátá wọ́n ti dárúkọ ẹ̀ wọ́n wàá dọ́gbọ́n sọ wípé àtàwọn nǹkan kan tí wọ́n sọ yẹn kẹ́ ẹ má bàa gbìyànjú àti ṣe ni gbogbo ń tá a fẹ́ fi ṣe ti wà nù tá a kọ́ lẹ̀ àtàwọn nǹkan kan yẹn ìgbàkígbà tẹ́ bá fẹ́ ṣe ẹ lè rò wípé bàbá ò sì sọ àwọn nǹkan tá a fi kún kinní yìí o torí pé àwọn tí wọ́n sọ wọ́n mọ̀ pé àwọn lè mọ̀ sí láyé mọ́ kó lè bá àwúlò fún ni wọ́n fi kọ́ náà fi ń kọ́ ṣùgbọ́n àwọn táwọn bá wọn kọ́ ńgbà náà ọmọdé ni wá wọn ò fẹ́ kípa àgbọn ọmọ dà wá láàmú ńgbà táwa wá gbọ́njú làwa wá jájó wọn lọ́wọ́ á jẹ́ pàwá fúnra lára wa gbogbo ẹ̀ ládánwò gbogbo ẹ̀ ló sì jẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà ló sì jẹ́ tí bá ṣe bọ̀dá mi tó ní kí n gba Jésù lọ́rùn yàn tó mú mi dáná sun gbogbo àkáǹtì ogun mi bọ̀dá David nìkan rere kì í o inú mi ò dùn sí rárá èyí lẹ́jẹ́ ń jó àkáǹtì ogun mi odidi higher education ńlá kan àti exercise book méjì inú mi ò dùn sí rárá ìsìn ilá àbámọ̀ sátì bàmọ̀ jẹ́ àwọn oògùn tá a dánwò gidi tó ṣiṣẹ́ gidi ńgbà náà now wọ́n wá ní pé àwọn mọ̀ kí ló dé tí wọn ò fi sọ́ngbà náà ọ̀dà ní tá a fi sọ̀rọ̀ ni pé apá àwọn olórí wa lé ni ṣé nìsín ńgbà tí bàbá wa sọ̀rọ̀ yìí ṣé wọn kò lórí wọn lé mọ́ ni ṣe bí wọ́n wá ní eléyìí táwọn sọ yìí gan tálákì Ẹ̀gbá bá gbọ́ táwùjalè gbọ́ tólúbàdàn gbọ́ ní tí wọ́n sọ ni pé kí ni ṣe bàbá Aláàfin ṣe bá ti ní kẹ́nìkan kan wọ́n mọ́ sọ̀rọ̀ pé yóò dùn wọ́n ọ̀dà wọ́n wá ní ṣe bá ti ní wọ́n wá ní ṣe bá ti ní kábíyèsí ọmọ dáwèrè lóhùn ajá ní ń gbó my lovely brothers and sisters ẹnikẹ́ni tó bá sọ wípé Kẹ́mi Àkàndá ọmọ lo èdè kan fẹ́ nìkan wọ́n lè pè ntọ́ bá mọ odidi ọba aládé odidi Aláàfin Ọ̀yọ́ for that matter tí wọ́n lè sọ ní gbangba àta pé káwọn ọmọ dáwèrè lóhùn ajá ní ń gbó tí wọ́n ń rìn fà sí ọba Okùn Adésíjú Adé Olúbùṣe kejì rí ogun ẹ̀bìtì kí wọ́n pèrè tán fi lè sọ pé kán mọ̀ dáwèrè lóhùn ajá ní ń gbó níta gbangba bẹ́ẹ̀ láàrin gbogbo mùsùlùmí àkọ́kọ́ wọ́n ti kó iye àtàpọ́nlé àtọ̀wọ̀ kúrò lára Ifẹ̀ lójú gbogbo ọmọ Ọ̀yọ́ wọ́n wá ní àfẹ́mọ́ tẹ́ra wá nílẹ̀ Yorùbá ẹ dákun ẹ bá ń béèrè lọ́wọ́ bàbá Aláàfin èrò tí ń rọrùn Alákejì bẹ́ẹ̀ bá débẹ̀ bá ń béèrè lọ́wọ́ wọn pé bẹ́ẹ̀ yẹn bá tún fẹ́ tẹ́ ilẹ̀ Yorùbá kí ló kù tí ó tún ṣe bẹ́ẹ̀ yẹn bá fẹ́ tẹ́ ilẹ̀ Yorùbá kí ló tún kù tí ó tún ṣe ju eléyìí tí bàbá wa Aláàfin ti tán ti ṣe. kó wá ní jù bẹ́ẹ̀ lọ táàrí labalábí tá a wà yìí a ó tún jọ pàdé lọ́jọ́ míì ọjọ́ rí ni o búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ̀ yín wò wá báwa tẹ subscribe button síbẹ̀ o bẹ́ẹ̀ tí wàá jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ ṣùgbọ́n a ò tí ì tẹ́ síbẹ̀
bá wa tẹ̀ sójú ẹ̀ à ń bẹ̀ yín ni o ẹ̀jẹ̀ bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́ ẹ má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já ṣí àìtò ọ̀hún ẹ̀já pín kálẹ̀ a ó tún jọ pàdé o lọ́jọ́ míì ọjọ́ rẹ ni búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá ire o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.